kàfàrà tẹ́ kàfàrà wà ṣíà píparọ́ tẹ́ parọ́ máa wà ṣíà ẹ dákun kí ni nǹkan àkọ́kọ́ tí ó pọ̀ sí gbogbo wàhálà yìí òun náà ni pé ṣíà nígbàgbọ́ nípa khilafa Abubakar Umaru. ẹlẹ́ẹ̀kejì ìbúrọ̀ kan lérò ọ̀rọ̀ eléyìí tó sáfà sọ yìí àfáà ní tí ó dá wàhálà alẹ́ láàrin alùsùnà àti ṣíà òun náà ni pé àwọn onígbàgbọ́ nípa khilafa àwọn mẹ́tẹ̀ẹ̀ta kan ṣáájú Abubakar Umar Usman ó ní nítorí ẹ̀ náà fi ń kàfàrà kò sí àfáà kẹtẹ káàfó òkúfẹ̀ fáà kọ́lá mú àfẹ́ ẹ̀yọ̀ kan wá ní àwọn àfáà wa tí wọ́n kàfàrà yín nítorí pé ẹ̀ nígbàgbọ́ sí khilafa àwọn mẹ́tẹ̀ẹ̀ta kò sí àfáà kẹtọ́ kàfàrà yín torí ẹ̀ so àní ẹnì kankan àfáà tó ń parọ́ tó kàfàrà yín nítorí pé ẹ̀ nígbàgbọ́ torí pé ìnígbàgbọ́ sí kí sọ̀rọ̀ àkídà ká nígbàgbọ́ sí wọn onígbàgbọ́ sí khilafa wọn onígbàgbọ́ sí khilafa wọn sórí yìí ò sínú tí máa yóò forí ju àti ìsánù mí nàìjíríà láà kò sí eré yìí mẹ́ kò sì sí àfáà lùfún náà kàkọ́ fọ́ọ́rù. wọ́n ní irọ́ ni mo pa ẹ̀wọ̀n ayé nínú Islam ṣé lóòótọ́ sí irọ́ ni mo pa ni àbí ojú àfáà Kamil Abdulkarim Aladabi ojú wọn ò tó tíra ẹ̀wọ̀n ayé nínú Islam a máa sìn talẹ̀ tó ń parọ́ ta lójú rẹ̀ tó tíra ta sì lójú rẹ̀ ò tó tíra láì nígbà àsìkò ara wa ẹ̀wọ̀n ayé nínú Islam ẹ wo tíra tó wà wájú mi yìí orúkọ tíra yìí náà ni Al-Fatawa Al-Hindiya fi mazhabi al-Imam al-Azam Abi Hanifa an-Nu'man ẹ tó ṣe tíra yìí náà ni ọ̀kan nínú àwọn àfa àwọn al-Allama al-Hummam Mawlahu al-Sheikh Nizam òun ló ṣe tíra yìí wa jama'atu min ulama'i al-Hindi al-a'lam àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa tí wọ́n ń jẹ́ àwọn àfa al-Sunna ní ilẹ̀ India àwọn ni wọ́n ṣe fàtáwà tíra tí mo fẹ́ kà yìí ibẹ̀ láti mọ̀ ta ló parọ́ láàrin èmi àti àfa Kamil Abdulkarim Aladabi ẹ tó ṣe tàkìkì tíra yìí náà ni Abdul Latif Hasan Abdulrahman tẹ́bá lọ jùsù ẹlẹ́ẹ̀kejì àwọn Darul Kutub al-Ilmiyya Beirut Lebanon àwọn ló gbé jáde tẹ́bá lọ wo page 286 ẹ̀wọ̀n ẹ̀yà nínú Islam mo fẹ́ kí ẹ jẹ́ ká gbọ́ tí àwọn ọ̀pọ̀lọpọ̀ 1000 àwọn àfa yìí sọ àwọn àfa yìí ní man ankara imamata Abi Bakiri wọ́n ní ẹnikẹ́ni tó bí tako khilafa Abubakar tọ́kẹ̀ sọ fún òun nígbàgbọ́ nípa khilafa Abubakar gẹ́gẹ́ àwọn aṣí àti máa ń sọ torípa àlẹ́rì fún man ankara imamata Abi Bakiri gbogbo ẹnikẹ́ni tó bá lè tako khilafa Abubakar ẹ̀dá kí làwọn àfa ìsọ̀yọ̀mọ̀ ya nínú Islam ẹ̀jẹ̀ àjọ kàlápapọ̀ ìjọ gbogbo alájọ kéwù àwọn àfa yìí fà ó wá káfírùn wọn ní kéferì ló tọ̀ wọ́n wí pé wàhálà káwùlì ìbáàdì yìí ó wà mọ̀kòtàdì ọ̀hún wọn láwọn kan bẹ́ẹ̀ láwọn àfa alùsùnà wọn ní ẹjọ́ bá nígbàgbọ́ nípa kìláfà Abubakar tí ó sẹ́ẹ̀rì fún látọ̀dọ̀ ànábì wọn ní kí ni wọn ní aládàádálẹ̀ ni oníbídíà ni wọ̀lẹ́sàbí káfírì wọn ní kèsè kéferì ṣùgbọ́n ẹgbọ́n tá a bá ìtọ̀ àbá ìwà ni wọ́n sọ yìí o ṣùgbọ́n ètò correct jù 100% anáwó káfírùn ìpọ́tọ̀ ń yẹ o complete kèfèrí ni tàbí kèfèrí ẹ tí ó bá nígbàgbọ́ nípa kìláfà Abubakar ẹ̀yẹ ká fún tíra bá wájú mi yìí orúkọ tíra yìí ni Majmu'atu Rasail Ibn Abidin ẹ tó ṣe tíra yìí sáfà ṣíà wọn náà ni al-Allama al-Muhakkik al-Fahama al-Mudakkik as-Sayyid Muhammad Amin Afandi táàmù sí Ibn Abidin wọn ló ṣe tíra yìí kí sáfà ṣíà tẹ́ bá lọ jùsí alákọ̀ọ́kọ́ tẹ́ bá lọ wo page 359 wọ́n fẹ́ kí ẹ jẹ́ ká gbọ́ tí àfà yìí náà sọ àfà yìí ni wa man ankara khilafata Abi Bakiri wọ́n ní ẹnikẹ́ni tó bí ilé tako khilafa Abubakar tòun ti pé kò lẹ́yìn látọ̀dọ̀ àníbùwà Muhammad gẹ́gẹ́ àwọn aṣíà wọ́n ní ẹnikẹ́ni tó bá lè tako khilafa Abubakar ẹ̀dàkùn ṣé mùsùlùmí ló tọ́ àwọn ọmọ ẹ̀jẹ̀ ni àbí kèfèrí àfà yìí ni fàáwá káfírún fi sọ̀dí wọn ló tọ̀hún yẹ o èyí tó correct jù kèfèrí ló tọ̀hún wájú mi yìí orúkọ tíra yìí ni Al-Baru Raik Shari'u Kanzu Daqa'iq
ẹ̀tọ́ ní tíra ilé ọ̀kan náà àwọn àfa àwọn ẹ̀yà wa alùsùnà al-imam al-allama al-sheikh Zainuddin bin Ibrahim al-ma'ruf ibn Najib al-Misri al-Hanafi al-mutawaffa ti sumiya wa sabayin àwọn tó tẹ bá lọ ojú sí u alákọ̀ọ́kọ́ àwọn Darul Kutubi ní Beirut Lebanon àwọn olóògbé jáde tí ẹ bá lọ sí page 611 mo fẹ́ kẹ́ jẹ́ ká gbọ́ tí àfa yìí náà sọ. Àfa yìí ní wàrọ́ bìbí yò wọ́n yẹ rí àwọn ṣíà gẹ́gẹ́ bí èmi gẹ́gẹ́ bí ṣéwà ṣọ́ọ̀bù wá sí gẹ́gẹ́ bí àwọn ṣíà lápapọ̀ wọ́n ní ẹ̀rí àwọn ṣíà ìfọ́jọ́là àlíyá àlàbọ̀ ìrìyì wọ́n tẹ́ bá lè rí ṣíà kan tọ́bí lè gbé ọlọ́pù Ìmámù Àlì ju ẹnìbọ̀dì lọ́nà àwọn sàábé gẹ́gẹ́ bí àwọn ṣíà ṣe máa ń sọ fàáwá mọ̀gòtádì àwọn wọn ni oníbídí àwọn tó tọ̀hún yẹn ibi táwọn lọ rèé àfa ìwá ní wà ní àǹkàrà ìnáfàtà àbí ìbákírí wọn ṣùgbọ́n tí ṣí àkàbà sí mistake tọ́bí ilé tako ìlàfà Abubakar tó ní Abubakar ṣe kọ̀lífà kìí sọ nípa alákọ̀ọ́kọ́ torí pa àrí ẹ̀rí fún látọ̀dọ̀ ànẹ́bì gẹ́gẹ́ àfa káàbì náà ṣe confirm ẹ̀ wà mọ̀ ní àǹkàrà ìnáfàtà àbí ìbákírí wọ́n ní ẹni bẹ́ẹ̀ni bọ́ọ̀dì tọ́bí tako kìláàfà Abubakar ẹ̀dàkùn kí ló tọ́hún yẹn o ṣé mùsùlùmí ló tọ́hún àbí kèfèrí àfa yìí ní fàáwá káfírò wọ́n ní kèfèrí ló tọ́hún yẹn. orúkọ tíra yìí ni àlìjáàmì ní àkámi ní Qur'an wal mubayyin lima tadammanahu min sunnah wa ayil furqan ẹ̀tọ́ ní tíra yìí sàfà ṣíà tí ẹ bá ń sí ọ̀kan náà àwọn ògbóǹtarìkì náà àwọn àfa àwọn alùsùnà tó tó wájẹ́ sálàfí al-Wahhabi àfa kámínà kan ọ̀fà mu àfa yìí orúkọ àfa yìí náà ní Abu Abdullah Muhammad bin Ahmad bin Abi Bakri al-Qurtubi al-mutawaffa situmiya wa wahid wa sabayin àfa ìfà ilé ní 671 lẹ́jìrà níbi wa Muhammad ẹ̀tọ́ sí tàkìkẹ́lẹ́ yìí ní Dr. Abdullahi bin Abdul Muhsin At-Turki ọlọ́sí tàkìkẹ́ rẹ̀ tí a bá lọ jùsù ẹlẹ́ẹ̀kẹwàá Mu'assasa Risala àwọn olóògbé jáde tí a bá lọ sí page 217 ọ̀bẹ́kẹ̀ jẹ́ ká gbọ́n tí àfá yìí náà sọ. àfá yìí ní kúrtù ó ní mo sọ wípé wà pàdé jẹ́ àfi súnà àhàdísù sahiha ó ló ti wá níbi súnà àwọn àdísì tó fẹsẹ̀ rí rẹ̀ yẹtùlù zahiruha ala annahu al-khalifa ba'dahu wọ́n ní àwọn àdísì wọ́n ní lóòótọ́ àdísì yìí kò sọ categorically wípé ẹjọ́ kọ́kọ́ jẹ́ kọ̀lífà lẹ́yìn Ànábì òun náà ní Abubakar mùsùlùmí wọ́n kọ́ni ní akọ́dà ìjìmá ala dhalik wa lam yabqa minhu mukhalifun àbá ìparọ́ àbá yìí ní kìláàfà Abubakar o gbogbo àwọn sàábí ni wọ́n parọ́ lórí rẹ̀ ẹ̀ka sọ irọ́ ni àwọn Bani Hashim Imamu Ali ìyàwó Fatima àti ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábí wọn ò ṣe báyà fún Abubakar Imamu Ali lẹ́yìn oṣù kẹfà Imamu Ali sọlọ ọba wọn ìyẹn ni pé kò sí ìjìmáwù lórí kìláàfà Abubakar kìláàfà ló ń bẹ àbá ìwá ni wàlíkọ́ọ̀dìhù fi khilafatihi maqtu'un bi khata'ihi wa tafsiqihi wọ́n ní ẹni bọ́ọ̀dì tó bá lè fi àlébù kan kìláàfà Abubakar tí ò lẹ́rìí látọ̀dọ̀ náà àti látọ̀dọ̀ Ànábì wọ́n ní àkọ́kọ́ tó ń yẹn ṣàṣìṣe òun tó ń sì ti di pòkì kìláàfà ló ń bẹ àbá ìwá ni wàhálì yukafa amla ẹjú nígbàgbọ́ pa kìláàfà Abubakar torí pé kò rí ẹ̀rí fún látọ̀dọ̀ Ànábì gẹ́gẹ́ àwọn aṣíà ìjà kà fáró tọ̀hún ìjà kó tọ̀hún yẹn ní kèfèrí àbá ní pè ní kèfèrí ìjà ẹmu tí àfáàdù Qurtubi sọ ẹ̀rọ ẹ̀yánú sàm ẹ̀jú ìjẹ́kájọ kà lápapọ̀ àfáàdù Qurtubi ní mukhtalafun fihi àwọn àfa àwọn alùsùnà sì yà pẹ̀lú wípé sí ká pè wọ́n kèfèrí ni ká pa àwọn ṣíà ní kèfèrí àbí ká má pè wọ́n ní kèfèrí àfa ìwọ́n ní wal-azharu èyí tó wá hàn jù 100% tẹ́rí wà fún òní wípé tẹ̀kìfìrù kẹ̀ẹ̀pẹ̀ àwọn ṣíà ní kèfèrí anybody tí ò bá nígbàgbọ́ nípa kìláàfà Abubakar ẹ pè é ní kèfèrí tó ti pé kò lẹ́rìí nínú kìtàbù àti súnà wọn ní kẹ̀ẹ̀pọ̀ tó yẹn ní kèfèrí.